ṣe tamuha dáadáa yọ máa pa ìdá tó sí rẹ̀ ẹ̀rì olùbákanáà wa khaliqin nas bí khuluqin hasan ó ní máa bá àwọn èèyàn lò pẹ̀lú àwọn wà dáadáa akhrajahu imam Tirmidhi fi sunanihi hadith yìí àbáwà tí ó sì jáde nínú sunanihi a rí pé hiya wasiyyatun nabawiyyatun azima wáàsí ńlá ni wáàsí ànábì wáàsí tó tóbi ní tajma'u bayna haqqillahi wa haqqi ibadihi ó kó sínú ìwọ̀ Ọlọ́run àti ìwọ̀ àwọn ẹrú Ọlọ́run ìyẹn ni pé bọ́ Ọlọ́run bá rẹ lò dáadáa fi Ọlọ́run bá rẹ sọ́kàn ní gbogbo ìgbà báwọn ẹ̀dá Ọlọ́run lò dáadáa ọkùnrin ní ẹ́ bá obìnrin lò dáadáa ọkọ ní ẹ́ báyàwó ẹ̀ lò dáadáa ìyàwó ní ẹ́ bọ́kọ ẹ̀ lò dáadáa ọmọ ní ẹ́ bọ́ọ̀bẹ̀ ẹ̀ lò dáadáa òbí ní ẹ́ bọ́mọ ẹ̀ lò dáadáa ọmọlẹ́yìn ní ẹ́ olórí ẹ̀ lò dáadáa olórí ní ẹ́ bọ́mọlẹ́yìn lò dáadáa aládùúgbò sáládùúgbò àfá sọmọ kí ọmọ tó sáàfá ọ̀rẹ́ sọ́rẹ́ ẹ̀rì nínú àwọn ọ̀rọ̀ ànábì sókí tó máa ń kó ìtumọ̀ tó pọ̀ sínú ẹ̀rì ittaqillaha haythuma kunta wa'tibi sayyi'atal hasana tamuha wa khaliqin nas bi khuluqin hasan aw kama qala sallallahu alaihi wasallam torí díẹ̀ fattaqu ibadallah ẹ̀páyọ̀ Ọlọ́run yẹrùsàn Ọlọ́run haqqa taqwahu ní pápápá ìpáyọ̀ Ọlọ́run wa'lamu kẹsìlọ́mà annakum ilayhi turja'un ọgbọ́ ya ìjọ kan bọ̀ tákò ìjọ síwájú Ọlọ́run ìjọ kan bọ̀ tẹ́lọ pàdé Ọlọ́run láti lọ wá sí ìṣòroṣẹ́ kálùkọ́ máa rántí ọjọ́ ẹ̀ ìbí tí mọ̀ bá yín sọ̀rọ̀ kí mọ̀ rántí ọjọ́ ẹ̀ ẹ̀nà tẹ́ ń gbọ́ mi ká máa rántí ọjọ́ ẹ̀ ọjọ́ tàà máa rántí ni ọjọ́ tàà gbọ́dọ̀ gbàgbé ìṣẹ́jú kan nínú gbèsè ayé wa ni kódà inú Suratul Baqara bàtọ́lọ́mọ̀bá alékẹ́ ọlá tí ń kọ́ aláìkọ́ odidi ọ̀rọ̀ kò náà ni ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyámà odidi ọ̀rọ̀ ni nígbàtọ́lọ́fẹ́ parí ẹ̀ nínú àyà 281 ọlọ́ni wattaqu yawman ọlọ́ni ẹ bẹ̀rù ọjọ́ kan turja'una fihi ila Allah tí ẹ padà sọ́dọ̀ náà báyìí thumma tuwaffa kullu nafsin ma kasabat táwà san kálukú lẹ́san tó ṣe tí ò ní lé tí ò ní dín in kana khairan fa khairu jaza wa in kana sharran fa sharru jaza pẹ́pẹ́ dáadáa ní dáadáa náà lẹ́san pẹ́pẹ́ aburú náà ní aburú náà lẹ́san wa hum la yuzlamun ọlọ́run lọ́jọ́ tàà ń sọ yìí a ní sí àbòsí ẹ̀dá kankan kìí sọjọ́ àbòsí ọjọ́ dédé ní ẹjá rántí ọjọ́ yìí tàbá wá rántí ọjọ́ yìí àwọn ọ̀rọ̀ tá sọ fún wa níjẹjọ́ yóò lè ràn wá lọ́wọ́ nípa ká lè jìnà síwà ọ̀daràn àwọn ìwà burúkú tá ń pè ní algerima crimes terrorism crimes ní ìjẹjọ́ a ti fi hàn wá tàríkù jerima lugatan wa istilahan wa qanunan kí la ń pè ní ìwà ẹ̀ṣẹ̀ nínú èdè Lárúbáwá kí ni ìwà ẹ̀ṣẹ̀ túmọ̀ sí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn kí ni ìwà ẹ̀ṣẹ̀ túmọ̀ sí nínú òfin ẹ̀rì wọ́n ní lágbàjá ìwà tó hù yí ọ̀tàkòfin crime ni ìwà tó hù yí ọ̀tàkẹsìn crime ẹ̀rì àjíkámà bẹ́ẹ̀ lẹ́yìn náà àjíkámà pé
ní ìwòye sí òde òní Islam wòye sí ẹ̀ṣẹ̀ lóde òní ní abala méjì ọmọbẹ al-jarā'im at-taqlīdiyya àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ ẹ̀ṣẹ̀ àti láíláí ní kò sígbà kan tí láyé ń bẹ tọ́mẹ̀dé èèyàn ọmọ ma tí ó máa ṣẹlẹ̀ abala kan ní nínú ẹ̀ṣẹ̀ o náà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá ti mọ̀ yẹn ka zina kíyàn ṣe sínà láti láíláí ní qatlun nafs kí a máa pààyàn láti láíláí ní as-sadaqa kí a máa jí nǹkan yẹn láti láíláí ní ṣíbùl khamr ká máa mutí láti láíláí ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí pátá àti tọ́jọ́ lọ wọ́n ń pè ní al-jarā'imu at-taqlīdiyya aw al-jarā'imu al-mutaqaddima ẹ̀ṣẹ̀ láíláí ẹ̀ṣẹ̀ tó ti pẹ́ bẹ́ẹ̀ lásì ní al-jarā'im al-mustahdatha al-mustajadda àwọn ẹ̀ṣẹ̀ ìgbàlódé ẹ̀ṣẹ̀ ayé òde òní tó ipé láyé ìjọ́un kò sírú ẹ̀ ṣùgbọ́n nísìn ó ti wà táwọn yẹn dẹ́ṣẹ̀ wọ́n dẹ́ṣẹ̀ ilé ẹ̀ṣẹ̀ òde òní ni asọ̀fọ̀ anáànú ẹ̀ náà ni al-jarā'im al-ma'lūmatiyya kí a jalè ma ká jalè ma mọ́sọ́ fún àpẹẹrẹ ẹnìkan kọ̀wé ẹnìkan lọ jíwé ẹ̀dàkọ́ sọ́tíwíà ọlọ́kọ́kọ́ sí olè ní crime ní kódà ní ẹ̀ náà ni ká má dánlódù wé tàgbà permission ọgbà permission lọ́dọ̀ ọ̀tọ̀ ọwá lọ rí dáwé ẹ̀kọ́ ó sì ọ̀pọ̀lọpọ̀ imi ìsìnkú wọn akọ́bẹ̀ pé al-huquq mahfuza ẹ̀tọ́ òwe yìí adáàbòbò ó ní right ọgbà permission lọ́dọ̀ ọ̀tọ̀ ọwá ń dákọ́ jẹ̀rímà ní ẹlúmí tó wá sọ bọ́ọ̀lù ń ṣèwé mo fún iná lápẹjúwé ní last week a rí àfẹ́ẹ̀sìn ni tí ó jíwé ń wé kọ̀bẹ̀ tí a padà mú ọlọ́lẹ̀ ẹjọ́ ẹni ọkọ̀wé lè prúfù wé ẹni ó jíwé kò lè prúfù ẹ̀ wọ́n fáìnì ẹ̀ wọ́n dá ẹ̀wọ̀n fún tí wọ́n publicize irú ẹ̀ náà lẹ́ni náà bẹ́ẹ̀ náà ni al-ikhtitaf ìmá jí àwọn èèyàn gbé kidnapping kò sí ń jọun ẹ̀ṣẹ̀ ìgbàlódé ni a gbé alọ́bíṣogun ni a gbé a ń dúnàdúrà rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ìgbàlódé ni haramu ni crime ńlá ni tó sì ní díyà nílẹ̀ sáà mùsùlùmí ẹ̀rì inú ẹ̀ náà ni tó tún jọ al-ittijār bil-bashar aw bi-a'dā'i al-bashar ká máa fèèyàn ṣòwò ká sọmọ nìyàn dí owó ó ṣìṣẹ́ nígbà wáyé lónìí àwọn kan bẹ wọ́n á kó àwọn ọmọ kéékèèké kó nílùú kan lọ sílùú mi wọ́n lọ máa fi wọ́n ṣiṣẹ́ wọ́n máa gbó lórí wọn wọ́n á kó èèyàn àgbà náà gbà mí lọ sílùú mi gbá wọn á kó láti Áfíríkà lọ sílùú òyìnbó lọ sílẹ̀ Lárúbáwá ó sì máa gbó lórí ẹ̀ ìwé náà haram
ńgbà mí ń bẹ wọn amóbìnrin kó ń lúkan lọ sí lúkan wọn lọ fi máa sásẹ́wó wọ́n máa bá sùn agbóṣù máa gbówó kódà rí àwọn ọmọ ilé tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀ láwọn lúkan wọ́n amóbìn kó ní Áfíríkà wọn lọ sílẹ̀ Lárúbáwá wọ́n lọ gba ilé fún wọ́n ma wá wọ́ ẹ̀ tó ma bá sùn bẹ́ ó wá ní commission tó ma gbàlẹ̀ lórí haram bákanáà wàlẹ̀ tijari bí àdọ́lẹ̀ bashariya ìmá fi ẹ káàrẹ̀ èèyàn sówó wọ́n lọ ń tapá wọ́n lọ ń torí wọ́n lọ ń tẹ́sẹ̀ fọ́dàkọ́ ìpé wọ́n lọ pààyàn ọ̀daràn ni wọ́n náà wọ́n lọ ń tẹ yí wọ́n lọ ń tẹ tí wọ́n lọ ń ta hàn wọ́n lọ ń ta nǹkan obìnrin lọ ń ta nǹkan ọkùnrin wọ́n lọ ń ta ọyàn gbogbo eléyìí inú àwọn jàráì mustadatha ni mustajadda àwọn new crimes tó lè lórí ilé ayé ó wà bẹ́ẹ̀ lọ ẹ̀rì ó wà bẹ́ẹ̀ tó gbé gbogbo ẹ̀ pátá Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ní ká sọ pé èyàn ń fowó orílẹ̀-èdè ọ ń fowó o náà ń fowó o náà léjì ní owó láìsèjọba inú àwọn jàrá ẹ̀ mustadatha ni wọ́n wá sọ pé gbígbà sí ń dàgbà sókè sí láwọn kan náà ń pọ̀ sí láwọn ọ̀nà bẹ́ẹ̀ ń pọ̀ sí kátó bèèrè yahoo 30 years ago ẹgbọ́n díẹ̀ yahoo kátó bèèrè 100 years inú àwọn ọ̀nà tuntun ni ẹwù bí a fi balẹ̀ ayé jẹ́dẹ́lẹ̀ ni crime ni now new crimes modern crimes gbàlódé ló gbédé gbogbo lè ní àwọn àlàyé tí a ṣe ẹ̀rì gbogbo ń tàà ń sọ yìí ẹ̀sìn wa ọ̀fẹ́ ṣẹ̀rí àwa tako ṣẹ̀rí àwa kọ́dí nǹkan burúkú ni àgbọ̀ ọ̀bá kópa ń bẹ̀ bá wọn já ń ṣe àgbọ̀ ìjágbé mọ́ wọn àgbọ̀ ìlẹ́kùn díẹ̀ àgbọ̀ dákẹ́ bàbá rí pọ́mọ wa ló fẹ́ máa rìn ìrìnkúrìn kápariwo ma ọ̀rẹ́ wa ni ẹ̀gbọ́n wa ni àbúrò wa ni kódà òbí wa ni kódà àfáà wa ni àjọ máa kéw àfáà fẹ́ máa rìn ìrìnkúrìn ọ̀nà yẹn ní káwà náà àánà kọmọ̀lá nítorí ẹ̀kọ́ wá yàtọ̀ sí dẹ́ǹsẹ̀ kò sẹ́njú olè sí wá sí mọ́ra wọn àwọn sàbí ànábì radiyallahu anhu ajma'in tí a bá rí nǹkan kan lára ànábì tó yàtọ̀ sí àgbọ́yé tánàbí kọ́ wọn ó béèrè jọ́kan ànábì ọmọ rẹ̀ kú Ibrahim sallallahu alaihi wasallam ànábì wá ń dàmí lójú ó sọ pé ẹgbọ́ sunkún òkú àwọn agbàgbọ́ yé ẹgbọ́ sunkún òkú síbi wípé èyàn omi ọgbọ́ jáde lójú èyàn náà bẹ́ẹ̀ sì ni wà ìmọ̀kan tí ń bẹ láàrin àwọn alárúbáwá alábí ǹkọ́ irú ẹ̀ náà bẹ lọ́dọ̀ Yorùbá kókùkú ká máa sunkún àrò ikú dóró igi tọ́ ìpẹ́ ń gbó yé orí mi ò àníyá àwọn obì tí a bá ń sọ obì náà sábà máa ń sọkún yẹn anábì ní gbogbo sọkúnsọkún òkú tí ma gbára dálẹ̀ tí ọba tó bá ọmọ náà ni ìwà jàhílíyà ni wọ́n wá rí tí ànábì ń kán mi lójú wọ́n nílò òjíṣẹ́ Ọlọ́run sọ ma kọ nǹkan fún wa wọ́n náà ma ṣe ẹ̀rì ànábì béèrè kí ni mo kọ̀ fún yín tí mo ń ṣe omi ló ń jáde lójú ẹ̀yìn ànábì ilé kí ni mo kọ̀ fún yín ìmọ̀ gbára dálẹ̀ ìmọ̀ faraya ìmọ̀ fásọya ìmọ̀ fárúntú
ìmọ̀ wí kúwì ní mọ́kọ̀ fún yín eléyìí rẹ̀ àánú ni tọ́lọ mọ́ fi sọ́kàn àwọn tó bá láàánú ní àwọn ẹrú ẹ̀ ẹgbọ́ kí n sọ̀tọ̀ kú sọ ni Ànábì ni ìrẹ ọmọ mi Ibrahim ikú láàrin wa lè ní ọmọ ń bá wa nínú jẹ́ ó sì mójú wa dámijẹ ṣùgbọ́n ní wí kàkàjá ilẹ̀nu àbí tí ó tẹ́lọ bà lọ́rùn sọ kàjá àbí tí ọlọ́bọ̀ yọnu sí nígbàtà sàábé tí wọ́n ń béèrè tí wọ́n lè lọ béèrè lọ Ànábì tí ó yé wọn tàbí jẹ́ sì gbàgbọ́yé bá fà wà náà bá wá sí nǹkankan tọ́ta kẹsìn a béèrè anakumullah ẹlẹ́kọ́ abáyé ní nǹkan báyìí jọ́ka nǹkan báyìí bẹ̀ẹ́nú tí a báyìí kíkàkà máa wò wọ́n tẹ́kọ́ àgbà pé àfáàwò lè sàṣíṣe kò sí ẹjọ́ lè sàṣíṣe lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn nǹkan náà ní isma kò sẹ́ tí ó lè jábọ́ kò sẹ́ tó yẹ gẹ̀rẹ̀ àwọn ànábì Ọlọ́run ló sì mú wọn dúró kò súrú wọn mọ́ èèyàn lè yán máa jẹ́ gbogbo ní ẹ̀kọ̀ọ̀kan láwù máa láwù wà lè máa lè ó ní dáadáa ó lè láìdá lónìí a tó fẹ́ tẹ̀síwájú lórí nazaratul Islam al-amma fil jarima ojú wo ni Islam fi wo ń dáńpé ní ìwà ọ̀daràn lápapọ̀ òun náà ní kí ni àgbọ́yé ẹ̀ lápapọ̀ kí bá sọ fún ayé pé dáńpé ní ìwà ọ̀daràn inú ẹ̀sìn àwọn mùsùlùmí wọ́n ní hiya ma'dhuratu shar'iyyan zajara Allahu anha bi haddin aw ta'zir òun náà ní nǹkan tí ó tọ́ nǹkan tó jẹ́ èèwọ̀ nínú ṣẹ̀ríà tí Ọlọ́run bá lékè ọlá léwá kó ń díẹ̀ pẹ̀lú kó fi ìjìyà sí tàbí pẹ̀lú ìbáwí jara'im lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sìn wọ́n pín sí mẹ́ta ìdágbé ní crime nínú ẹ̀sìn Mùsùlùmí wọ́n pín sí mẹ́ta ọmọbẹ̀ wọ́n pín ní jara'imul hudud àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó ní jìyà Islam ìjìyà rẹ̀ tó bá sílẹ̀ ìjìyà rẹ̀ ó ní pé láha uqubatun muqaddara mina shari' tó ní ìjìyà iye nǹkan báyìí nínú ẹ̀sìn lọ́dọ̀ aṣòfin ẹ̀sìn láti láṣòfin ẹ̀sìn huwa Allah subhanahu wa ta'ala ọlọ́run bọ́bá Allah wà yìí ní jí òfin ẹ̀sìn lẹ́fì rí inú suratu Anfal Quran chapter 8 ayah 24 ọlọ́run ya ayyuhal ladhina amanu ọlọ́lá pẹ̀ tí ẹgbẹ́ náà bá gbọ́ istajibu lillahi ẹ̀dọ́ náà bá Allah ẹ̀dá lóhùn walir rasul ẹ̀dá òjíṣẹ́ rẹ̀ lóhùn idha da'akum lima yuhyikum nígbàtí bá ń pè yín sí tí ó sọ ìdálàyé tí bá ń pè yín tí ó sọ ìdálàyé tẹ́fì lálàáfíà lé ayé yín ìtẹ̀lé àṣẹ Ọlọ́run ni a fi lálàáfíà gbogbo ń tí ẹ̀sìn mú wá pátá ẹ̀sìn àwọn mùsùlùmí wá pátá ká lè sinmi dáadáa ni ẹ̀rẹ̀ Ọlọ́run ní wa'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi ẹlọ́mọ̀ pọ́lọ́ bá ń bẹ ní agbede méjì ọmọnìyàn àti ọkàn rẹ̀ wa innahu ilayhi tusharu ẹgbọ́dọ̀ náà bá náà lápadà sí ẹ̀rẹ̀ bíta fẹ́ lò ní ya ayyuhalladhina amanu istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum ṣẹ̀rẹ́ Ọlọ́run òfin Ọlọ́run
náà lálẹ́ tẹ̀lé tàbí sẹ̀mẹ́rẹ́ láyé ń bí òun lálẹ́ tẹ̀lé tàbí sẹ̀mẹ́rẹ́ inú sàárè tàbákú òun lálẹ́ tẹ̀lé tàbí sẹ̀mẹ́rẹ́ gbagba alìkíyàmà tí a bá tẹ̀lé lànà Ọlọ́run yóò sẹ̀mẹ́rẹ́ láyé tó bá kú yóò sẹ̀mẹ́rẹ́ inú sàárè tó ní gbangba alìkíyàmà yóò sẹ̀mẹ́rẹ́ lálìkíyàmà yóò dọmọ àlìjánnà. Bá ṣe wá jìnà sí ìlànà Ọlọ́run bá sí nílé ayé ó ṣe lè sí bẹ́ẹ̀ náà nìnúra ní ó ṣe tó nù sàárè bẹ́ẹ̀ náà ni yóò ṣe tó lálẹ́ kíyámà. Òfin Ọlọ́run yẹ́yọ́ lè dínà àmànù ẹ̀ntẹ́ ẹgbẹ̀lọ́n gbàgbọ́ istajibu lillah ẹ̀dọ́lọ́n lóhun wal rasul ẹ̀dójísẹ̀ rẹ̀ lọ́wọ́ ìdádá kó lè máa yọ̀ yìí kún nígbàtí bá ń pè sí jọ́sọ̀ ìdàlàyé ẹ̀rẹ̀ torí díẹ̀ ṣẹ̀ríànù ìjọ́sọ̀ wá di àlàyé lásọ́sẹ̀ pé àkọ́kọ́ wá ní jaraimul hudud àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó mú ìjìyà dání abala àkọ́kọ́ náà abala crime tó gbọ́dọ̀ yẹ mú mùsùlùmí inú ẹ̀ kazina gẹ́bí ìsìnà ṣíṣe ọkùnrin ò ní yìgì lórí obìnrin ọwọ́ agbórí ẹ̀ obìnrin ọkùnrin ò ní yìgì lórí ẹ̀ ọwọ́ atẹ́ra alẹ́ fún ọkùnrin ọmọ jẹ́ azani obìnrin ọmọ jẹ́ azaniya àwọn méjèèjì náà ní ẹ̀tọ́ sí àlọ́dọ̀ Ọlọ́run azina jarimatun min jaramil hudud ìwọ̀ ọ̀daràn kan ní inú àwọn ọ̀daràn nínú ṣẹ̀ríà kò tún ṣe ń dọ́gbandọ́gba kò tí ìlọ́kọ kò tí níyàwó ìjìyà ọ̀tọ̀ ó ti lọ́kọ ó ti níyàwó ìjìyà wọn ọ̀tọ̀ nínú ẹ̀ òun náà ni àrídà ẹni tó ti ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀ mùsùlùmí ni bóyá bí sínú ẹ̀sìn ni tàbí ọgbà ẹ̀sìn ni lọ́wọ́ lóhun òsì ìsìláàmù ma náà ń pè ní irtidad okóòmà ẹsẹ̀ ní tó sì ní díẹ̀ ọkùnrin ló kóòmà ni obìnrin ló kóòmà ni ẹ̀rì àrídà jarimatun min jaramil hudud crime kan nínú àwọn crime dáa máa fi àjẹ́ ilé lórí nínú ẹ̀ alqadhib kí a lẹ́rọ sinamáyàn oníṣìná ní ẹ́ ká gbéyàn lóníṣìná onírùkúrin ní ẹ́ ẹni jarimatun min jaramil hudud ìwà kanú ọ̀daràn ẹni bákanáà ṣírbìlì khamr kíyàn lọ mutí kódà kó ṣe pé gẹ́ẹ̀kan ló mú ó ti dọ̀ mutí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu muskirin haram qalilu wa kathiru wa kasasa náà gbogbo tí bá ti mú yàn máa hún bá ti jẹ́ kíyàn wà intoxicated Ànábì ní ara haramu ní ìwọ ni tíntí àti pípọ̀ rẹ̀ láì fi ọtí lóògùn lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n lágbó ìyọ́ tí láàfí kí wọ́n mùsùlùmí kan bá wù wọ́n bá rẹ̀ wí ọgbọ́ fi ọtí lóògùn lánà ẹ̀sìn àwọn mùsùlùmí Ànábì Muhammad olólọ́bọ̀ fi ìwòsàn àwọn àjọ wọn sí tọ́lọ́bá sílẹ̀wọ̀
abala kanú jẹ̀rímọ̀nù wọ́n pa ní jaramul hudud àwọn ìwà tó pé tàà bá sí ájíyà ìyà ti wà ńlẹ̀ ready made látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ òjíṣẹ́ lábàásí nǹkan báyìí tí a sì wádìí tó sí bẹ́ẹ̀ lórí ó jẹ́wọ́ ní àbágun dáa fi mọ̀ pé òótọ́ la dá ọ̀ràn yẹn yóò jìyà. ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní jarahimul qisas wa diyat àwọn ìwà ọ̀daràn tó bí kí wọ́n gbẹ̀san lára ẹni tó hùwà yẹn ó bí kí wọ́n gba ẹ̀san lára rẹ̀ àwọn kan ń bẹ tá gbẹ̀san lára ẹni ó bá hù yẹn náà ń pè ní al-i'tida ala nafs kí èyàn ṣe tí ọ̀dá sẹ́lòmí i'tida ala nafs ní tó lè kọ aburú bá fàpẹẹrẹ inú ẹ̀ ni kí apá àmú ẹ̀mí ẹ̀kọ́ sábàbà wa ló fi kú agùn ní nǹkan ni alù ní nǹkan ni atá ní nǹkan ni afún ní nǹkan jẹ ni alọ́lọ́run ni ó sátọ̀ wà kú ọmọbẹ̀mẹ̀ kìsọ̀s gbẹ̀san inú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ wọ́n pa wọn náà tí wọ́n bá lọ́rùn wọn àrànwọ́ lọ́dá wọ́n ní jarimatu qisas ọ̀ràn akágbà ẹ̀san lára rẹ̀ tàbọ́ fọ́ ọ̀yàn lójú ó gèyàn lápá ó gèyàn lẹ́sẹ̀ tàbọ́ sáládà ó sálẹ́gbẹ̀ ó sálápá ó sáláyà ó sánídìí ó sálọ́rùn ó sálórí wọ́n pè ní jaramul qisas agbẹ̀san lára ń tọ́ nínú ẹ̀ náà wá ní diyat ìsanwó ẹ̀mí ìsanwó òtanràn lórí ẹsẹ̀ pàṣì ẹ̀ ń sùtà fọ́gbọ̀n ní sí ìdẹ́bà pààyàn kan nínú ẹbí kan mùsùlùmí ni wọ́n pa nínú ṣẹ̀ríà wọ́n mú ẹ̀ tó pààyàn tàbẹ́tọ́pàá ẹ̀gán lọ jẹ́wọ́ gbogbo ọjá bá lẹ́tọ́ àti jogún ẹni wọ́n pààyàn tó ẹgbẹ́ mẹ́wàá bá ní wọ́n pè bùn mẹ́wàá lágbàjá pẹ̀ èèyàn yìí wọ́n sì rí mú lápapọ̀ èèyàn yìí ó ti jẹ́wọ́ kí lẹ fẹ́ wọ́n wọ́n béèrè lọ́kọ̀ọ̀kan ìwọ ńkọ́ ó fẹ́ kí wọ́n pa ni ìwọ ńkọ́ ó fẹ́ kí wọ́n pa ni ìwọ ńkọ́ gbogbo wọn pátá ẹnu ọkù kí wọ́n pa ni wọ́n pa ni tó pẹ́ nù awliya al-maqtul ẹnu àwọn èèyàn tí wọ́n ní òkú ẹnu wọn kò ọ̀pá ni ọjọ́ lókù tí wọ́n fi pa agbọ́nà ṣẹ̀ríà ní ṣùgbọ́n mẹ́wàá ní mẹ́sàn ní kí wọ́n pa ẹnìkan ní wọ́n má pa látara ẹnìkan yẹ kò sí pín ìyó lè pín alààyè káwàá pé ìpín mẹ́sàn rẹ̀ ìpín ẹnìkan rẹ̀ nígbà ẹnìkan ti sọ pé kí wọ́n má pa ẹ̀wọ̀n nípa má owó ẹ̀mí ni wọ́n padà san owó ẹ̀mí tó dédé èèyàn wọ́n padà san tí wọ́n á pín ní àárín àwọn tẹ́lẹ̀ kí wọ́n jogún ẹ̀ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ń pè ní jaramul qisas nísìn wọ́n fọ́yàn lójú ẹni wọ́n fọ́ lójú ọlọ́lá sí ojú ó ní ẹbá ń fọ́ tèmi náà ní ẹbá ń fọ́ tí ẹ náà wọ́n bá fọ́ ní tàgbójú ọ̀tún lọ fún tọ́mù náà wọ́n bá fọ́ ojú òsì lójú náà wọ́n bá fọ́ tàbí wọ́n ń jà ágọ̀gí lágbà fẹ́ wọ́n bá mú náà ó gẹ́ ọ̀nà lápá ní sápọ̀tún ló gẹ́ àpọ̀tún ó gẹ́ ṣùgbọ́n tó wá lágbà ẹ̀bẹ̀ tó jú ní rárá ẹ má fọ́ lójú wọ́n fẹ́ gbówó ojú nù
owó ní ọ̀sán garamu díyà ní owó ní ọ̀sán tàbí tàbí pé mo yọ̀ǹda ó sì áfúwònù ó wà bẹ́ẹ̀ irú àwọn tí a yí àṣọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ náà tẹ́lẹ̀ kí wọ́n pa ní gbogbo wọn ní kí wọ́n má pa sẹ́fẹ́ gbó àgbówó yọ máa jẹ́ kàfàrà fún wọn a máa jẹ́ tànà fún wọn a máa jẹ́ sàrá fún wọn nígbàtà bá ń ṣàlàyé lórí kankan a lè sọ lápapọ̀ ìlànà ìwà ọ̀daràn ó di mélòó ó di méjì jaramul hudud jaramul qisas wa diyat ẹlẹ́ẹ̀kẹta wọ́n pè ní jaraimu ta'zir jaraimu ta'zir ó náà ni àwọn ẹ̀ṣẹ̀ èèwọ̀ ṣẹ̀ríà laysa laha uqubatun muqaddara min qibali shari tí ó ṣe yí pé ọlọ́ọ̀bá Allah àti òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam azza wa jalla tó yí pé àwọn méjèèjì ò fi ìjìyà sí ẹ̀ṣẹ̀ tá a lè rí ìjìyà rẹ̀ nínú Al-Qur'an a lè rí ìjìyà rẹ̀ nínú súnnà kò sí àkọọ́lẹ̀ fún ṣùgbẹ́sẹ̀ ní ìbẹ̀yẹ̀wà rẹ̀ Ọlọ́run wá gbé àṣẹ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ó gbé lé àwọn olórí ìlú lọ́wọ́ ẹgbá jẹ́ wàlúùl amr ẹni tó jó lórí ìlú tó ẹgbẹ́ ìlú Islam ní irú ìlú wa ẹnìsí irú president wa olórí ìlú nù ọ̀nà wà wo pẹ̀lú àwọn tí a jẹ́ kudot shari'iyun àwọn adájọ́ sharia àwọn náà wà wò ẹ̀ṣẹ̀ báyìí irú jẹ́ ó la lè fi lélẹ̀ fún wọ́n wà lọ́rẹ̀ èwò wọ́n á wo kí ni lẹ́bù crime yẹn náà lò bó lábúrú ẹ̀ṣẹ̀ tó òní wọ́n fi mọ̀ rú tí a fẹ́ gbé kalẹ̀ fún ìgbà mí ń bẹ ó lè jẹ́ taubikh ìbú lásán kẹ́kọ̀ blame ìgbà mí ń bẹ ó lè jẹ́ darib lílù ìgbà mí ń bẹ ó lè jẹ́ bí garamati maliya fine ìgbà mí ń bẹ ó lè jẹ́ sijil habs kí wọ́n ti mọ́lé ìgbà mí sí ń bẹ ó lè jẹ́ qatl kí wọ́n pa bí aburú ẹ̀ṣẹ̀ bá ṣe tó ló dìtàmì fàpẹẹrẹ wọ́n ń pè kòkòrò kan ní cocaine ìròyìn ẹ̀sà máa ń gbọ́ crime ní o jẹ̀rímà ni gbogbo ìjọba orí ilẹ̀ ayé lẹ́nì náà nígbà pé ọ̀dá bí i bá ń gbé jáde kó ń lù tí a bá mú ọ̀ràn ní tí wọ́n bá ń lù níbi tí ń lọ lọ́rùn tí a bá mú ọ̀ràn ní ìgbà mí ń bẹ wọ́n ní mú níbi ó ti kó transit wó ti mú ẹlòmínìsì ọ̀n lọ sí Saudi Arabia ọwọ́ Egypt airline ó lè escape ní Nigeria tó bá ti dé Cairo transit wọ́n lè mú mẹ́ ó tún escape ní Cairo náà kó wá dé Saudi Arabia gbígbẹ̀ wọ́n ti mú ní Nigeria ìwà ọ̀daràn ni ní Egypt ìwà ọ̀daràn ni ní Saudi Arabia ìwà ọ̀daràn ni ní gbogbo àgbáyé lẹ́ni kò sílù tó gbà pé cocaine heroin ká máa gbé ká máa mú ká máa ta tí a ń gbà ní nǹkan gidi tí ọ̀dá ni kọ̀ wá sáyà kò sáàdì sí fún kò sí áyà ẹyọkan báyìí tí a wà sọ pé áyà cocaine rẹ̀ áyà heroin rẹ̀ kò sí súnmọ́lẹ̀ ní fọ́pẹ́ ní Saudi Arabia ikú ní ìjìyà rẹ̀ ikú death penalty nígbàkátà ma ń gba físà lẹ́mbàsì
tí a máa ń fọwọ́kọ̀ síkà sí orí passport èèyàn tó bá gba visa Saudi Arabia tán wọ́n á kọ sínú passport yẹ nígbàmẹ́ wọ́n á kọ ní Gẹ̀ẹ́sì gbàmẹ́ wọ́n á kọ ní èdè Haúsá wọ́n á kọ ní èdè Yorùbá wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá gbé ògùn olóró wọ ìlú Saudi Arabia ikú ní ìjìyà rẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá gbé ògùn olóró wọ ìlú Saudi Arabia ikú ní ìjìyà rẹ̀ o bó sì rínú àwọn ìrìn àti àpárí tí a ń pa torí cocaine pápá irú bẹ́ẹ̀ náà ń pè ní jaraimu tahzir àwọn àwọ̀ ọ̀daràn tí a lè rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú Al-Qur'ani nínú súnà ta fún àwọn aláṣẹ ìlú tí a bá ń lo Islam kí wọ́n wo ìjà olótọ́ sí àwọn ẹ̀ṣẹ̀ yẹn wá pọ̀ nínú ẹ̀ ọ̀nà ni akílò ríbà owó èlé interest kódà ń bẹ lọ́dọ̀ Ibn Abbas pé kí olórí ìlú pàṣẹ pé ẹgbọ́ ṣe interest o ẹgbọ́ fún yan o ẹgbọ́ san o pé jẹ́ bá sì ń san Ibn Abbas ní inú tafsir bóyá Qurtubi Tabari ní àbí Ibn Kathir ní ó ní ẹ̀pà àwọn jẹ́ bá ń ṣe owó rìbá ẹ̀lẹ́ ráyà pé ẹ̀dádì sí pé ẹ̀pà onírìbá ṣùgbọ́n ó tó pé ń bàjú jẹ́ ó ń kó bẹ́ ẹkọ́lọ́mì láwọn àbìlú bá ti ní àlàáfíà àjámbánú ṣẹ̀ríà táǹkà bá ń ṣe owó èlé tí wọ́n bá mú wọn wọ́n pa wọ́n ni ẹ̀rì gbogbo orú bẹ́ẹ̀ náà ń pè ní jaraimu ta'zir àwọn ìwà pé àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ pé kọ̀lákọọ́lẹ̀ pàtó ṣùgbọ́n fi àṣẹ ìjìyà sọ́wọ́ olórí ìlú tàbádájọ́ nílùú àwọn mùsùlùmí kó mú jìyà tó bá ṣe déédéé wá tí ó sàfi kásẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ kíá ọwá pọ̀lọ̀bá yẹn àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀sìn lákalẹ̀ nìyẹn jara'im al-hudud jara'im al-qisas wa diyat jara'im ta'zir lọ́dún lọ́dọ̀ Ọlọ́run tó bá tó di ọ̀sẹ̀ tó bá tẹ̀síwájú lórí kí ní àwọn ìlànà tí Ìsìláàmù lákalẹ̀ láti lè gbógun ti àwọn ìwà ọ̀daràn àkọ́mọ̀ ìwà ọ̀daràn náà kí ní jẹ́ ìwà ọ̀daràn kí ní ó fi jẹ́ tó fi jẹ́sẹ̀ ní Ìsìláàmù kó tó wá kí ní àwọn ọ̀nà tí Ìsìláàmù lákalẹ̀ kátọ́rọ̀ àforíjì kọlọ̀kọ̀rẹ́ sọ́wájú wa